ẹ wo eléyìí tó lágbára díẹ̀ o Sisi Alagbo tó ti padà jáde o ó ti sọ̀rọ̀ kódà tẹ́ bá gbọ́n tí Sisi Alagbo wí nínú fọ́nrán yìí àánú ìkúnlẹ̀ abiyamọ sí i torí ọ̀rọ̀ Sisi Alagbo tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ṣe rò ó tẹ́ ẹ bá gbàgbé ọ̀dọ́mọbìnrin tẹ́ bá ṣe tírísọ̀m wọ́n ti ń gbégbèsè lórí ọ̀dọ́mọbìnrin yẹn kódà pàápàá jùlọ allegation tí ọ̀dọ́mọbìnrin náà tó fi kan Sisi Alagbo àtọkọ ẹ̀ látàrí pé ó ní wọ́n drug ni kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe àṣemọ́sí ọ̀hún ẹ wo ọ̀rọ̀ yìí ti kọjá abẹ́ o ó dàbí ọ̀rọ̀ yìí ni Sisi Alagbo rò papọ̀ tẹ́ bá gbọ́n tí Sisi Alagbo sọ ẹ̀yin èèyàn àánú ìkúnlẹ̀ abiyamọ sí i àti pé pàápàá jùlọ àwọn fọ́nrán kan náà tó ti wá fojú hàn tó jẹ́ pé wọ́n fi ti àwọn fọ́nrán náà lẹ́yìn tó sì jẹ́ pé tí Sisi Alagbo àtọkọ ẹ̀gbọ́n ò bá sọ́ra Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wọn di ọ̀rọ̀ yẹn tó ń padà tó ń láǹdì sẹ́wọ̀n ẹ̀yin èèyàn kí ni àwọn fọ́nrán tó jáde yìí àti pé ọ̀rọ̀ wo sí ẹ̀ ní Sisi Alagbo tún sọ ní fọ́nrán tuntun tó yẹ̀sẹ̀ ṣe jáde ẹ wo ẹ̀yin èèyàn mẹ́jẹ̀ gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀jẹ̀ náà tẹ subscribe button yẹn lápá àláfíà yín ẹ̀rì kíní kan bí aago báyìí níbi orí subscribe button ẹ tẹ̀ onímọ̀ táyé lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì. tọ́ ẹ má jẹ́ ń dènà pẹ́nu kí n má gbà yín lákòókò ẹ jẹ́ ká gbọ́n tí Sisi Alagbo sọ pàápàá jùlọ àtàwọn fọ́nrán tó ti ń jáde látàrí àwọn tí wọ́n mọ òfin ẹ wo eléyìí lágbára díẹ̀ òfọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé kó má bínú sí mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìyá mi mo bẹ̀ ẹbí mi ẹ jọ̀ọ́ ẹ má bínú omi sa àṣegùn mo bẹ̀ gbogbo Alagbo kó má bínú mo bẹ̀ ìyá bí ọmọ ayé ẹ má bínú ẹ má da omi nù tọmọtọmọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run ọba náà kó ṣe àforíjì fún mi ní ọkùnrin ní obìnrin mo bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọmọ yìí ni mo jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ti ṣàṣìṣe mo ti regret gbogbo mistake mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ilé ayé ẹ má bínú gbogbo ìyá bí ọmọ ayé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ mi láwíjàre kọ̀kọ̀ lẹ́nu mi ní àwíjàre kọ̀kọ̀ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ Ọlọ́run tó tóbi jùlọ mo bẹ̀ yín Ọlọ́run ẹ má bínú gbogbo ìyá bí ọmọ ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ ṣàforíjì ọmọ yín Sisi Alagbo ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ ẹ má bínú bó ṣe fẹ́ wọ́n ìkẹ́sì mi ò mọ̀ bó ṣe fẹ́ wọ́n ìní o mo fi Ọlọ́run ọba tó bí tí n bá parọ́ kọ́lọ́run fìyà jẹ mí ẹnìkan ní pé ṣé mo mọ fóònù ọba gẹ́yìn kó ń fẹ́ gba lọ́ọ̀yà fún àwọn ọmọ Òkòròdú ọ̀gá tó ga ni. gbẹ̀yìn fáǹsì mi ẹ jọ fídíò tó wà ń ta kìkì ṣe mi ò mọ nǹkan pa fídíò yẹn o pọ̀mọ́lé mi ń ta o mi ò mọ nǹkan gbọ́jú kí n ta pọ̀mọ́ lọ o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin pé wọ́n ní fídíò link àbí kò ní mi mọ̀ nǹkan kan pẹ̀ mi ò rẹ̀ sọ fẹ́ẹ́ tó tẹ̀ nígbà kìí ṣe mi ni mo dọ́ voice note yẹn o mi ò mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ o ẹ ṣeun. pé bóun ló ṣe fẹ́ sọ fádájọ́ ọ̀dájọ́ náà máa bí ẹlẹ́rìí tí mo béèrè pé tó o fi kó nínú ilé ẹ̀ tó wọṣọ ṣọ́ndrọ̀gẹ̀ tó o fi wọnú mọ́tò bí wọ́n ní bí òpònú bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n kan wà tó máa pick point ó ti wà lórí iṣu ìyá tẹ̀kan mú bẹ́ẹ̀ mú observe ó wá ní ojú ń tiẹ̀ báwo nítorí mọ́ jẹ́ ló pa ẹ̀ nítorí mọ́ bá dẹ̀ mọ́ jẹ́ kì í rún nínú. dasmi pé Sisi Alagbo àtọkọ ẹ̀ is another case entirely gbọmọgbọmọ ni wọ́n lè pààyàn. bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Sisi Alagbo bímọ obìnrin ọkọ ẹ̀ náà sì bímọ obìnrin how dare you tẹ́ fi lọ ń connect obìnrin níta kó wá kẹ́ máa ṣe tẹ́rẹ̀ ń sọ wọn wá ní níta ń sọ nítorí wà lórí social media ẹ̀ ń tẹ́pẹ́ bọ́ọ̀lù pé kán jáwọ́ ń bẹ̀ kán mọ́ pa ó ń pẹ́ kó tó kú bíbélì nìkan pa wọn náà ní àti Quran láti ẹni single ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ó dùn gbọ́ gbogbo yín bímọ ẹ làbó ẹ bímọ kí ló dé tí ìwọ wá ń wo òbó olóbò lórí bẹ́ẹ̀dì tọkọ ẹ̀ ń tó kó bọ̀ tó gbé ọ̀nìyàn pàǹdọ̀rọ̀ bí ọ̀yàn pọ̀pọ̀ ó gbé sóko díẹ̀ ń wo obìnrin tó ń dún ọkọ rẹ̀ tó ṣe nìkáì pẹ̀lú ẹ̀. Sodom and Gomorrah wọ́n destroy wọn lasting. ọmọ yẹn need therapy kó stop ẹ̀ bó ṣẹ̀ṣẹ̀ ń ṣe bàbá irọ́ ni. How do you feel comfortable kí n la òbò mi kọkùnrin tó kó bọ̀ dí mi obìnrin mi sì gòkò. ẹ̀yin ọmọ sí ibo lẹ̀ ń bálé ayé lọ ẹ wá níjọba òtọ́jú yín ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù bá gbéjọba òde gbọ́ sí ní láyéláyé torí pé bíbélì ní pé èmi ò di ọba ní ọkàn ẹ lọ ka sítórì Fáráò ó lóun di wọn ní ọkàn wọn sì ní gbẹ́bẹ́ àwọn ọmọ Ísírẹ́lì torí wọn fẹ́ parun kí ló dé tó fi lọ wọn ò lògùn fún ẹ wọn ò lògùn kankan fún ẹ olóò wà ní skul
dàtí pé ṣáà rìsítò ló ń ṣe iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe wọ́n ní tọmọ rẹ kó lè fún ẹ nísìnyí kì í ṣe dandan kẹ́ ẹ lọ léèwé ẹni tó rí tí ò lọ léèwé ń ṣorí eré láyé President Buhari ó kàwé Tinubu school thirty ló ní ṣe ní láti ṣe aṣẹ́wó láti máa ràn yọra yín lọ léèwé. Also used to threaten our other workers with juju. So she used it to threaten me. And woman go boy there was a woman that she swear for that the second day the woman died. So all those things have been killing me inside. I cannot talk. All those one is a lie. It's a car. All those one is a lie. Do you have evidence of her saying that to you in particular? That's the problem. Now that's why I'm scared that they will not go and deny the whole thing, but they have risked my reputation already. No, do you have the evidence of her saying they will I fight don't have the you? evidence. They called me and told me, and later they not even begged me again. So none of those conversations was recorded? No, it was face to face. She called me inside her car to tell me, so I didn't record it. I did not even know that that's what she wanted to tell me. So who leaked the video? Who leaked the video at first? It was the husband. He said he wanted to mistakenly send it to his channel, his Facebook channel. So he now sent it to his. He wanted to send it to himself, then he sent it to his Facebook channel. I now told him that, boy, I did not ask you people to make any video. And when I caught them making the video, I questioned them. They said they are not saving it. And I asked them to delete it. They promised me they deleted it. They reassured me that they've deleted it. And in the morning, they now told me that they have something to tell me. Hold on. Yes, I go on, sir. I was not paid any money. Hold on, lawyer. Yes, Ẹ̀gbọ́n ṣe free. Ṣé ó possible kẹ́ wá sórí live tí mo wà ẹ̀gbọ́n? I don't want my name to be outside though. Your And name my voice. Tẹ́ bá kọ̀ wá sórí TikTok ní you can ẹ tell máa us rí if you share that account. ẹ máa rí pé mo wà live lórí. Tẹ́ bá kọ̀ rí mi pé mo wà live, tẹ́ bá click You wọlé. guys are not on live. All right, sir. Don't be scared, D. Don't be scared. You are not using your main page. AK jọ fi mí sí speaker jẹ́ kó gbọ́ mi. I won't buy me. Yeah, see, heaven only helps those who help themselves. Yeah. Your video is already everywhere, so you cannot come to AK now and say you are scared. Do you want us to talk about it or not? If you don't want, that's okay. I want justice. What I want is justice. I want my name to be Justice clean. Your justice has to be public. You have to speak out. Can you tell them not to send request again? Nobody should send request. Anybody might send the request more. No one should send any request. Come on, you know the box here. You can talk with. Oh, Jod, me want to buy me. They are going to do my school TNU. School in Mulo Shembeo. So she asked me to stay in her house. That since her place is closer to my school, I did not know that they have other intentions. I don't know that they want to use me for exploitation. I never knew. And now I cannot go to school again. My business has gone down because I'm just a young girl starting my life. I was selling skincare before I said let me go and continue my school. I'm just 23 years old. I'm just starting my life. This thing has made me lose my relationship for 4 years. I don't have anything again. My parents, I don't even know how to face them. I'm very, very disappointed at myself. All right. The question is that did you know about this video? Yes or no? When I knew about the video, I asked them to delete it. They did not even tell me that they were making video. When I caught her making it, I asked her that no, she said it's just their fantasy. And you know that before then, they threatened me already. And she promised that she's not saving the video. So in the morning, I think when the whole thing happened was when they were now begging me that anything I want to do, that anyway I want to take the man to, I should take him to the last is going to sell his car to sort the damages. I was just crying that what is car compared to my name. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti kọjá ojú tá a fi ń wò ó látàrí àwọn tó mọ̀fin tó sì máa gbé kalẹ̀ ọ̀rọ̀ látàrí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí ọ̀rọ̀ Sisi Alagbo. ẹ rí i pé tẹ́ bá kọ́kọ́ wo fọ́nrán tí mo kọ́kọ́ gbé wọlé husband Sisi Alagbo òun gan ti ń yọra ẹ̀ lórí ọ̀rọ̀ fọ́nrán òun torí ọ̀rọ̀ tí ń kọjá bẹ́ẹ̀ kódà ẹni tó jẹ́ ọ̀gá tó kọ́ Sisi Alagbo gan òun gan ti ń bá Sisi Alagbo gan bẹ̀bẹ̀ Sisi Alagbo gan tó ti jáde léni ó ti ṣe fọ́nrán káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan dákò kan ṣàánú ẹ̀yin èèyàn ẹ wò lórí ìkànnì bá a ṣe mọ̀ mú gbogbo nǹkan tó ń lọ káàkiri gbogbo àgbáláyé wáre o àdéhùn wa náà sì láàmú ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sórí ìkànnì lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì kó lè jẹ̀sẹ̀ ẹ wò ẹ má wá jẹun tó ń gbà yín lákòókò ẹ jẹ́ ká tó gbọ́ ntí ó tó wà nù fọ́nrán ìta tó mọ́ wá sétí gbọ́ èèyàn lólùfẹ́ wa ẹ má wá gbàgbé ẹ tẹ subscribe button yín
kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè lápá àláfíà yín ẹ̀rí kíní kan báyìí bí aago ọkọ̀ AWL sí ẹ tẹ́ onímọ̀ táyé lólobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ wo ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò lórí ọ̀rọ̀ Sisi Alagbo yìí tí ọ̀rọ̀ yìí máa já sí kò tí ì yé wa o ẹ jẹ́ ká tó gbọ́ ní táwọn èèyàn tó sọ lórí ọ̀rọ̀ Sisi Alagbo. Aunty Yinka, all those abnormality that you used to preach as a normalcy torí fame lẹ ṣe ṣe tẹ́tí ń kún àwọn obìnrin bó ṣe lọ́wọ́ máa dókó mọ́kàn wọn lára àwọn tó pè lórí program ìbọ́kùnrin mẹ́rin márùn-ún ṣe bá wọn sùn lálẹ́ ọjọ́ kan ẹ wá dúró àwọn èèyàn tó ti ti pasẹ̀ yín kúrò nílé ọkọ wọn ọkọ yóò gbé yín débẹ̀ ẹ dámira ògbó yóò ṣe kíní bẹ́ẹ̀ ṣe skit bẹ́ẹ̀ fẹ́ gbèsè ni kò trend náà gbogbo ẹ̀ náà kò wà stagnant ní if you find fame the wrong way it is going to leave you the wrong way this one that Aunty Yinka is doing it will only lead people into destruction adúrú allegation yẹn náà fi kàn yín and the best thing you could say on your life is that àwọn méjì yẹn bọ́ ṣe wáyé wọn ò ní fira wọn sílẹ̀ I was leaving. Aunty Yinka ṣe bí ọmọkùnrin ṣá. I want to see how your son will turn out. The way they ṣe bá yé àwọn ọkùnrin jẹ́, the way ṣe fi àwọn ìyàwó wọn ṣe tools against wọn. The way you address this Sisi Alagbo story, it was too wrong. Today I have a lot of doubts in everything you've claimed to be. I swear to God. You're supposed to come out to tell everybody that cares to listen. Èmi kọ́ ni mo pe Sisi Alagbo jókòó kó lọ ṣe threesome. Sisi Alagbo báyìí tó ń sọ pé orí platform ló ti kọ́. Yóò mú ẹ̀ ṣe ló ṣe. Yọ ara ẹ̀ kúrò nínú mess. Bringing up some mad people that are ready to tell us that we know them. Àwọn family wọn lè máa gbọ́ wọn ọkọ wọn lè máa gbọ́ wọn ẹbí lè máa gbọ́ wọn tí mo bá ní ẹbí tó lọ sí orí life Aunty Yinka tó lọ sọ orúkọ bẹ́ẹ̀ I'm cutting her off ẹbí tó ń bani lójú jẹ́ ni àṣehàn ló jẹ́ kí girl yìí record rẹ̀ threesome tó jórí burúkú mọ́ yín láyà yìí ojoojúmọ́ làwọn kan ṣe Aunty Yinka it is not a normal thing kí obìnrin máa rò wípé ọkùnrin méjì mẹ́ta mẹ́rin márùn fẹ́ bóun sùn ìwọ ọkùnrin náà kò kí ń ṣe normal thing tó bá ti ń di wípé obìnrin kan kò ká ẹ mọ́ ó ti ní problem Aunty Yinka ti sọ gbogbo obìnrin di nífò tán níbi fantasy olórí burúkú fantasy òfò àwọn tó yẹ pé every 5 minutes Sisi Alagbo bó ṣe wà ó ti di nífò wọn ti fẹ́ fi okó ja ní fún kò lè dúró ọjọ́ kan láì má dòkó àwọn ìwọ obìnrin tó fẹ́ kọ́kọ́ ẹ fi ẹlẹ̀ tó ti ń rò pé wọn kúkú sí ní pé wọn ní fira wọn lẹ bí akémi náà lọ bọkọ mi ṣe ti ayé ẹ pa ò bá ṣe 20 some pẹ̀lú ọkọ ẹ tó bá máa fi ẹlẹ̀ lága ni and I bet you tí bọ̀bọ̀ yà ti gbèbí tí wọn bá fira wọn sílẹ̀ ẹ pè mí ní basta ilé tí a bá fi tọmọ ìrì ló máa ń wò táwọn obìnrin tẹ́tí báyé wọn jẹ́ tó bá jáde wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọ yẹ kọ́ mú yín kọ́ lẹ́yìn lóko pa ni láti ọdún tí mo ti mọ̀ yín you don't remove yourself from mess you always put yourself inside mess kọ́ ọmọ sọ̀rọ̀ ní platform yín pé èmi gan ti bá rí gan ní weekend here is our shame a ní pé a kì í ṣe òyìnbó sẹ́ African woman ni wá tó bá rò lórí ẹ̀ ó máa jẹrà ẹ̀ mọ́ ẹ nínú ni graffiti nǹkan tí Yinka TNT ti ṣe sí society wọn she is not somebody that should be condoned mo mọ̀ wípé èṣù ló rán yín wá Ọlọ́run àdẹ̀bọ̀ wá bẹ́ṣù bẹ́ẹ̀ náà ni ẹ lọ kọrin àwọn kẹrù a ní pé èṣù ló ń gbénu ayé Aunty Yinka sí Ọlọ́run ìyẹn àwọn ìyá wa they don't care about orgasm nǹkan tó care about ní pé kọ́ ti ṣàbí àmọ́ ní ìsìta fẹ́ care about orgasm ó yẹ ká kàn máa care pé kì í ṣe mo ti domira kò kàn wá bóyá èèyàn 20 ló máa dúró ẹ̀kọ́ tó dàmíra it is a abnormal thing the three of them they are nymphos Aunty Yinka tó ń kọ gbogbo yín bó ṣe ń ṣòṣì fídíò Aunty Yinka mélòó lẹ́tí ríńtà ẹ̀ máa lọ́dọ̀ Aunty Yinka lẹ́tí kọ ní ọpọlọ fúnra this is Sisi Alagbo dirty bitch she was married wọ́n wá ló fẹ́ parẹ́ you cannot kill yourself on hustle you will dance to the tune you will be alive to witness everything you've done kò lè carry ẹ̀ dáadáa ti ẹ̀rọ orí jọ́kan pé àmọ́ màá bímọ ọkùnrin mo bímọ obìnrin what will become of them irú àwọn ìyá ọkọ bí Aunty Yinka ni ìyàwó ọmọ wọn máa bá pé ọmọ wọn ṣe ṣìnà tó máa ní ẹkùn mi ò torí ẹ̀ dákó fọmọ iṣẹ́ máa sọ ìyàwó ọmọ yín pé kó lọ yàn lè lórí ọkọ ẹ̀ ni pé tó bá dọ́wọ́ ẹlòmíì wọ́n náà lọ́dọ̀ ẹlòmíì àbíṣẹ́ máa advice ìyàwó ọmọ yín kó wá lọ ṣe threesome àti foursome kó ba lè reach orgasm tó bá lè domira dáadáa kó ba lè do dáadáa ní ìka ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. After recording it by herself, is the same person that posted it inside that group. Jésù Kristo ló fi ṣẹlẹ̀. tó bá ti sọ fún ẹ pé bó ṣe ń ṣe bí Sisi Alagbo yẹ kó múyàn yẹn kó yìn níbọn wọn ti bá tiẹ̀ jẹ́ mẹ́wàá aláka ọlọ́kọ 7 ni o lọ mú mẹ́ńtọ̀ ó wá àwọn èèyàn tí story wọn hà line pọ̀ ìgbà tó fẹ́ fi ẹ́ pa tó fẹ́ fi ẹ́ wash ó fà ẹ́ bí I pass my neighbor generator wọ́n sọ pé ọ̀rọ̀ tó wà láàrin yín ti ìyá àtọmọ ni kò ní dáa fún yín mẹ́wàá aláka exaggerated escalated yóò fídíò ta ní orí o mi ò máa rí bí ẹ̀gbọ́n gidi bí godmother ṣe máa ń ṣe nìyẹn bí mentor gidi ṣe máa ń ṣe nìyẹn kí ni mẹ́wàá lákárí fídíò yẹn fún báyìí ó jáde síta ni mo ti sọ fún ẹ first boy yín ni Sisi Alagbo tẹ bá sọ fún pé kó ṣe kinní kan tí ò bá ṣe àṣọ ó ti wà lọ́sípítù ó dàpẹ́ ti ní mentor hospital tó wà yẹn infection ló lọ treat ẹ má bully ẹ mo rò bó lórí burúkú lélẹ̀ ta ló ń bully ẹ àwọn tó bully brain wa tó torture mental health wa pẹ̀lú fídíò lórí burúkú fídíò yìí dọ̀tí tọ́ṣe kọ́ kò mọ̀ pé òun máa lọ sọ́sítù nígbà tó jáde tó gbé threesome àgbójáde ìbòròbó lórí burúkú ni Sisi Alagbo tó bá wà. You don't even need to say anything to anybody. You now say you are selling àgbo for threesome. Mélòó ló ti tàjáde you need threesome. If shamelessness was a person, shame on you. It was even Sisi Alagbo that initiated the threesome. She has never denied it. She said, and I quote, that she saw it from Yinka TNT's platform, that she got interested. I don't blame her for having a fantasy. Òun àti bọ̀bọ́ yìí ń dóra wọn ni. The way she was married, she was still having extramarital affair. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o lórí ọ̀rọ̀ Sisi Alagbo àti àwọn fọ́nrán kọ̀ọ̀kan tó jáde ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí náà látọ́ ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Jẹ̀sà tọ́ ìtẹ́yìn náà bá nílé èròǹgbà látàrí fọ́nrán tẹ́ ti wò ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́
kọ́mẹ̀ntì wa ìyẹn lábẹ́ fọ́nrán yìí ẹ máa tẹ subscribe button yín kẹ́ ẹ máa share rẹ̀. afẹ́ àkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní dì ohun rere létí gbogbo wa máa gbọ́ o ibi tá fi àdàgbé ètò ìsọ̀lẹ̀ sí rè bó bá tó sí ń lọ lọ́ọ̀kan òjọ̀kan àmọ́ mọ́ wa àdéhùn wa náà làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wa sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ìpàdé wa bí oyin ó dàbọ̀.